ọ̀rọ̀ gbajúgbajà olóṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ igbákejì gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti ń lé láti ọdún díẹ̀ sẹ́yìn, ìyún sẹ́nitọ̀ Iyọlá Omíṣore. Ọ̀rọ̀ ẹ̀ ó mà ti fẹ́ di nǹkan fún àwọn olóṣèlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun, pàápàá gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun, lórí bí bàbá náà bí wọ́n ṣe ní wọn ò mọ ibi tó ń lọ nídìí òṣèlú gan. Ṣùgbọ́n tí àwọn tó súnmọ́ Omíṣore tí wọ́n ń jẹ́ kó di mọ̀ pé ẹ̀yìn gómìnà Adémọ́lá Adélékè tí ìpínlẹ̀ Ọ̀ṣun ni bàbá náà wà, bó tilẹ̀ jẹ́ pé kò gbé sójú, ṣùgbọ́n tí wọ́n ló ti pàṣẹ fún gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ pé ìmọ̀lẹ̀ gẹ́gẹ́ bó ṣe máa ń pe Adémọ́lá Adélékè ò ní kí gbogbo wọn kí wọ́n bá lọ. Kì í ṣe ìròyìn mọ́ pé bàbá fi rí ọ̀sẹ̀ méjì sí àsìkò yìí, ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yóò wáyé, nítorí pé ọjọ́ 15 ní oṣù kẹjọ ọdún tá a wà yìí, the 15th of August 2026, ó ní ètò ìdìbò ọ̀hún ni yóò wáyé. Bẹ́ẹ̀ ló jẹ́ pé nínú àwọn olùdíje tó pọ̀ tó fẹ́ díje du ipò yìí, àwọn olùdíje méjì tí orúkọ wọn tó rinlẹ̀ jù tó sì jẹ́ pé àárín wọn ló dájú pé olùdíje tí yóò jáwé olúborí yóò ti jáde, òun náà ni gómìnà Adémọ́lá Adélékè tí ó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò yìí, tó fẹ́ jáde lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord Party, àti Aṣíwájú Bọ́lá Oyèbámíjí tó ń fẹ́ jáde ní abẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Ṣá o, síwájú kó tó di àsìkò yìí ni wọ́n ti ní Omíṣore wípé ẹ̀yìn gómìnà Adémọ́lá Adélékè èló wà, eléyìí ló sì fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n gbà fún gidigidi iná bẹ̀rẹ̀ sí ni máa kọ̀wé fipò sílẹ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord Party, tí wọ́n sì lọ ń kéde àtìlẹ́yìn wọn fún gómìnà Adémọ́lá Adélékè. Eléyìí ló ti jẹ́ kí ariwo ayọ̀ kó sọ láàrin àwọn ọmọlẹ́yìn Adélékè, nítorí pé wọ́n bá ń sọ̀rọ̀ àwọn olóṣèlú tó làmìlaka ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀kan pàtàkì ní Omíṣore, pàápàá ní agbègbè ìlú Ilé-Ifẹ̀ tó ti wá. Ṣùgbọ́n tó jẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ọ̀rọ̀ Omíṣore kò fẹ́ yé Adélékè àti ọ̀pọ̀ àwọn olóṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun, nítorí pé tẹ́lẹ̀ wọ́n ti gbà pé Adélékè ló ń bá lọ. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ tó ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti fi Adélékè àti ọ̀pọ̀ àwọn èèyàn sínú òkùnkùn. Ṣé tẹ́lẹ̀ Omíṣore kì í lọ síbi àwọn ètò tó bá jẹ́ ti APC látìgbà tó ti fún Bọ́lá Oyèbámíjí ní tíkẹ́ẹ̀tì gómìnà tí ò rí gbà. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí, ní ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, tí ẹgbẹ́ òṣèlú APC, ìyẹn àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC l'Àbújá tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ polongo ìbò fún Bọ́lá Oyèbámíjí ní ìlú Àbújá, níbẹ̀ ni Omíṣore náà máa wà, tóun náà sì wà lára àwọn ìgbìmọ̀ tán yàn. Eléyìí ló ti jẹ́ kí ọ̀rọ̀ kó máa dàrú, káwọn kan fi máa béèrè pé níbo ni Omíṣore ń lọ gan, títa ni ọkùnrin náà tó sì ń ṣe gan.